Àríkẹ́ Television àwakọ̀ Ọlọ́run ni. Tell me what you really want to. I will fly you anywhere you want go. Maybe is that enough? Do you wanna cruise in the Benz? So just let me know. Ìdí tí àwọn obìnrin tí àwọn ọ̀dọ́mọbìnrin ṣe tó fi ń tẹ̀lé àwọn married man káàkiri nítorí owó àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin sì àrẹ́dì láti dúró ní Sùúrùlérè mọ́ Ọlọ́run sófin náà fi mọ́. Orúkọ mi ni Ìyáàfin Oyèdíjì. Ẹ bèrè lọ́wọ́ mi ẹ ní kí ló dé tí àwọn ọmọge sì ń ṣe like láti máa date married man. Ìbéèrè ńlá ni o, ṣùgbọ́n ṣe rí ojú kòkòrò náà la lè pé o àti ìfẹ́kùfẹ́ owó. Then ṣe rí àwọn ọkùnrin wa àwọn gan náà wọ́n ń ṣe nǹkan tó kù díẹ̀ káàtó torí bí ìbániláyé jẹ́ ọmọ lèmi kà sí. Torí ó yẹ káwọn náà máa ronú pé ọjọ́ ọ̀la àwọn ọmọ tó wà ń tà ń sìn gan ó yẹ kó matter most to everybody. But mo èmi kàn rọ àwọn sisi wa náà ní kán má jẹ́ kí ìfẹ́ owó lánìjú kó mú wọn lọ́kàn nítorí gbogbo nǹkan tá à ń fi ti ara wa gbọ́n sìn. Kí nìdí tí àwọn ọ̀dọ́ sìn tí wọ́n ṣe láì kán máa tẹ̀lé married man? Ọ̀pọ̀lọpọ̀ a lè sọ pé ojú kòkòrò. Bẹ́ẹ̀ ni dẹ̀ ní ká má ṣe ìdájọ́ ẹnikẹ́ni torí àmọ́ nǹkan tó ti ẹlòmíì débẹ̀. Gbogbo wọn náà kọ́ ló lè jẹ́ ojú kòkòrò. Ìmí lè jẹ́ àìnítẹ́lọ́rùn ní ṣá. Ìmí dẹ̀ lè jẹ́ wípé bóyá sábàbí ni. Àkọlé ẹlòmíì dẹ̀ ni wípé married man ló máa tẹ̀lé. Kí life ṣe rí nìyẹn kọ́lọ́run kó ṣàánú. Àánú la máa rí gbà ní ilé ayé tá a wà yìí. A dẹ̀ máa fàdúrà ara àwọn ọ̀dọ́ wa lọ́wọ́. Obìnrin tó fi ń fẹ́ àwọn married woman tí wọ́n fẹ́ single ò ní pé majority of obìnrin owó ni wọ́n ń fẹ́. So àní ojú kòkòrò and I want to belong. So ni wọ́n bá káàkiri tó fi ń fẹ́ married woman tí wọ́n fi lè fẹ́ married man tí wọ́n fi lè fẹ́ single. So that's the reason why tèmi fi sọ pé owó ni obìnrin ń fẹ́ nìyẹn. Tí a bá wò lápá kìíní àwọn ọkùnrin tó ní àwọn obìnrin tó ń tẹ̀lé wọn àwọn ọkùnrin wa àsìn yìí náà ọ̀lẹ pọ̀ nínú wọn. Wọ́n ń fẹ́ kí obìnrin lọ ṣiṣẹ́ fún wọn kán jókòó sínú ilé kán mọ kó pé obìnrin lọ ṣiṣẹ́ kóbìnrin kó máa sanwó skul kó máa ṣe gbogbo ẹ̀. Àwọn obìnrin tó ń fẹ́ àwọn married man náà ọ̀pọ̀lọpọ̀ náà ni ó lè rí ní tó fẹ́ lọ́dọ̀ wọn tó fi ń fẹ́ wọn àti tí ò fẹ́. Kò búyì tó kí wọ́n máa sátẹ̀lé àwọn married man yẹn torí owó lẹ́lòmínà ṣe tẹ̀lé wọn àtọ́jú kòkòrò. Wọ́n tẹ́mi kàn sọ lé tẹ́mi wò lọ́pọ̀lọpọ̀ fi ń tẹ̀lé wọn ni pé àwọn ọ̀dọ́ wa sí náà lọ́kùnrin wọn ò fẹ́ ṣiṣẹ́ rárá wọn ò ní mọ ibi tóbìnrin ti mówó wá wọn ò ní kó bá wọn dáná wọn sì jẹ́ láì fowó lẹ̀. Ó depend lórí bí wọ́n bá ṣe brought obìnrin dìde láti ilẹ̀ bí wọ́n bá ṣe brought obìnrin wọ́n mi bí wọ́n ṣe tọ́ ọmọ nílé inú ó determine bí ó ṣe máa wùwà níta. Àkọ́kọ́ ọmọ tó jẹ́ pé gbogbo nǹkan tí máa ń lò nílé ìṣe táwọn òbí rẹ̀ máa ń ṣe ìtọ́jú tẹ́ máa ń fún ó máa ń wà lavishly bí a bí nǹkan kó pọ̀ jù. For example mo gbọ́ sí situation kan ní Afẹ́ Babalọ́lá University nígbà tí security mú student one of the student ní senior school yẹn gbà tó mú wọ́n bá bíi 10 million naira lákàntẹ̀ tí wọ́n láti máa bi léèrè pé bó ló ti rírú owó yìí student ó ní parent ń lò fóònù parent ẹ̀ lọ fún ẹ so wọ́n láti pe dáàdì ẹ̀ bàtà àti máa pe dáàdì ẹ̀ ní wípé òun lòún fún lóòótọ́ òun expect kó ti na tán gan pé àjẹpọ̀ ọmọ ẹ̀ mọ nǹkan náà pé gbà tó fẹ́ kúrò ló sọ fún òun ṣe birthday wípé so lòún fi fún níbi 50 million naira fún semester kan àtowó school àti ọkàn àti runnings gbogbo tí ó máa lò ní school sá. Ìdí tí àwọn ọ̀dọ́ obìnrin tó fi ń tẹ̀lé married man ni pé ṣe rí láyé tá a wà yìí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Ẹlòmíì máa rí ìtọ́kọ ẹ̀ lówó lọ́wọ́ tí ó tọ́jú ẹ̀ tí ó tiẹ̀ kí ẹ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ ẹlòmíì tó bá ń dágbé tó ń dáfà tó dẹ̀ rèéyàn tó sọ pé bóyá tí ò kí ń wò ta tí ò ṣàgbèrè tó kàn rèéyàn kan tó kàn bá sọ̀rọ̀ pé arábìnrin báwo ni tó wò pé irú ẹni yìí tí ẹ jẹ́ ń wo kí ló fẹ́ ṣẹlẹ̀ tó dẹ̀ rí pẹ́ nìyẹn ó rí lè favour ẹ̀
ó máa tẹ̀lé ṣẹ́rẹ́ mi ò lè bọ́ àwọn tó ń tẹ̀lé married man olúkálukú pẹ̀lú títí ẹ̀ then different background olúkálukú dẹ̀ ti dìde ibù kan fowó tọ́yàn gan gbà mí àbí kí ẹ̀sìn àbí nǹkankan ó yéèyàn àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ along the line pé ibi téèyàn ò fẹ́ èèyàn máa bá rẹ̀ tí ó dẹ̀ ní choice down kó live irú ayé bẹ́ẹ̀ yẹn kó lè fi débi tó ń lọ. bí àwọn mayódùn ṣe tẹ̀lé àwọn bàbá káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn súnmọ́bí ayé òde òní tó jẹ́ àwọn ọ̀dọ́kùnrin wa ọ̀pọ̀lọpọ̀ ò tọ́jú obìnrin mọ́ kò sí ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ tó kúnnú ayé nìsín kò sí ìtọ́jú tẹ́ bá rí obìnrin míì ní tó fi tẹ̀lé ọ̀dọ̀ ayé ní tó fi tẹ̀lé àwọn bàbá àgbàlagbà yẹn ni pé ó rí pé àwọn bàbá yẹn nǹkan tí wọ́n ń ṣe àwọn ọ̀dọ́ wòyí wọn ò lè ṣe wọn ò lè gbé ẹ̀mọ irú àwọn bàbá yẹn wá ti wò pé bóyá táìmù tó nídìí aṣọ táìmù tó nídìí bàtà táìmù tó nídìí nǹkan wọ́n fún ní immediately ó dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn tó dẹ̀ ń bí kányàlè kátẹ̀lé man friend ṣe rí ìyẹn kọ́lọ̀ lọ́jọ́ ní sànù àtọkùnrin àtòmí lájọ ní lọ́wọ́ tínúlé ò tó ẹlòmíì tínúlé kò tó ẹlòmíì ẹlòmíì lè lọ́kọ òun ò ṣe dáadáa ẹ̀yin ọkùnrin wa náà délé ẹ máa gbé Sókótó ìyàwó àgbà Àbújá ẹ máa ní bàbá yín wá ìyá ń dágbé kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ òun ló fọ ọ̀pọ̀lọpọ̀ sí náà tá à ń sìn àti àìmójútó àìbìkítà ìyàwó ta ní sínú ilé kíyàwó wa bóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹkárá lẹ rí tó máa ń wọ̀ ó wá di bóyá bí ọ̀sẹ̀ tó tẹ̀lé ó ti wá ń wọ ṣòkòtò àìbóyá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàwó wa ó máa ń kọ́bà etí ó máa ń bu ọrùn ẹ wá rí pé ìyàwó wa yẹn kò ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ àìbìkítà ni ẹ lè béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin gan fúnra yín nǹkan tó ti ń gbé tẹ́lẹ̀ tó ti ń ju nǹkan tẹ́ ń fún lọ kálẹ̀ bìkítà ni ó yẹ kán béèrè wípé wá ìyàwó mi kíní ti ń ju kíní lọ aṣọ òfin ní ọkùnrin aṣọ òfin bóyá ilẹ̀ bá ṣe tó ni ìyẹn ẹ̀yin ọkùnrin bóyá ilẹ̀ bá ní àìní tó ó máa rí ibi change bọ̀ àìní àmójútó yẹn ó jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin odò oníṣìnà tàì ní tẹ́lọ́rùn. kò sí ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ yìí tán máa ń gbòòrò lè sìn wọn ṣetán àti mari so àwọn obìnrin wa tọ́dẹ̀ wà níta ọ̀pọ̀lọpọ̀ wọn wò pé mo fẹ́ lágbájá lẹ́nìí tó bá ti rí nǹkan tó fẹ́ rí a fi òun lẹ̀lẹ̀ òun tó ń fẹ́ tàbẹ̀ lórí ni wọ́n fún wọn wá wò pé bóyá táwọn bá tó try married man wò pé bóyá ọ̀nà tó lè wà ń bẹ̀ so nǹkan tó fa àti pé owó náà tó kún nǹkan ẹ̀ àwọn bọ̀ọ́ì ó lójú bọ̀ọ́ì tó lè bóyá ó gbé ọmọ tó lè fún ní owó tó wà òkè tó ti àwọn big man. kí lóbìnrin fẹ́ gan o kí lóbìnrin fẹ́ gan o ta ló lè sọ fún mi ìgbé àjáde wa. On my phone.